Solapemi fún mi Mary Banjo aya Abdulmalik ọmọ wọn ní Ìjẹ̀bú Òde ọmọ Ìjẹ̀bú Alárẹ̀ alágẹmọ mẹ́rìndínlógún congratulations. Mo wá dúpẹ́ ènìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà Olúwa máa ṣe ń wò 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 ọ̀rọ̀ rẹ̀ máa ṣàyọ̀ Olúwa máa ṣe ń wò Olúwa ṣọlá mi happy birthday to you. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o 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 àní ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣe bàbá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o nítorí àná rẹ̀ sọ̀rọ̀ ẹ ṣeun o òní rẹ̀ sọ̀rọ̀ ẹ ṣeun o ṣọlá ọ̀la rẹ̀ á sọ̀rọ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o. Máa sọ pé àlàyé ni ó máa yọ àlàyé ni ó máa gbé ọ̀gá àlàyé ni ó máa yọ èmi tí ń ṣe lórí Ọlọ́run. Happy birthday to you Olúwa Solapemi fún mi Mary àríkàdé mi màmá wọn mọ lóríire ni òkú ọdún òkú ìyèdùn lọ́lá Olódùmarè ọkọ̀ oníkú ní ẹ̀rọ wọ́n wá ní fọdún eléyìí ṣàṣẹ mọ́ wá pẹ́pẹ́pẹ́ bí ọ̀pẹ ṣe ń pẹ́ lọ́la ọ̀rọ̀. This is just to say happy birthday to you Yeye Bashorun olólùfẹ́ mi òrádàrà ní wàá sẹ́ni ìwọ ẹlẹ́yìn tí wàá nù afẹ́nifẹ́ rere ni. Ọdọọdún làárọ̀ mo dàgbẹ́ onídúró mi onídúró mi onídúró mi onídúró mi onídúró mi ẹsẹ̀ wo onídúró mi ẹsẹ̀ wo bóde ènìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀ bóde ènìyàn ló dúró ni wọ́n á ti sẹ́lọ̀ bóde ènìyàn ló dúró ni wọ́n á ti máa sì rí onídúró mi ẹsẹ̀ wo onídúró mi
your body. Shake, shake, shake your body. Shake, shake, shake your body. Oh my Lord, I do you. When I shake your body, tell me go. I can shout. Build a little party, oh, see you. When I show for your party, oh, them must show. Only pay budget, only budget, only budget. Shama buga, I only budget, Shama buga, Shama buga. Don't walk, you don't try. Supposed to try. You don't come out from person matter, person with when you land something, and it's all time blood. So good, only budget. Let me see you go lo lo lo. Let me see you go lo lo lo. Let me see you the buga. Lo 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 lo. Let me see lo 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 lo. Buga. Come on, Shama buga. Oh, no, I saw like my phone. I reckon some other guns. Oh, that's not my time now. Shama buga lo 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 down to the. Ọ̀pọ̀ lẹ́jọ́ ṣe kékeré tí wọ́n ti fi lẹ̀ ṣàṣọ́bọ̀rà. Àwọn fìyàwó àfi gbórúkọ Ẹlẹ́dùmarè dání. Ọmọ wọn níjẹ̀bú ẹ̀rẹ́ ni wà tó máa gbóhùn lẹ́nu fẹ́ràn mi tó. Akọrin bí ẹ̀rín jẹ̀gọ̀. Ọmọ Ìjẹ̀bú anáwó bí ẹni tẹ̀wọ́. Àfọwọ́ bí ẹni fọ́ni ọ̀gá. Olólùwà ṣe mélòó ló fẹ́ rò ó. Ó pọ̀ púpọ̀ mélòó la fẹ́ wí. Mélòó la fẹ́ sọ. Ọ̀rọ̀ Ọlọ́run mélòó la fẹ́ wí. Mélòó la fẹ́ sọ. Olúwa sọ lábẹ́ alárìíká ẹ̀mí. Ọmọ kan bí ẹgbẹgbẹ̀rún ọmọ ni. Màmá Olúwa ṣe mí lóore. Màmá Àǹtọ́lá Olúwa. Màmá ọba lolúwa òkìkí ọ̀la mi ni. Lọ́lá Ẹlẹ́dùmarè ọba wa nítorí ó sáré ọmọ. Aya Abdulmalik Sani wa. Aya wọn nílùú Ẹdó. Lọ́lá Ọlọ́run ọba ìwà nífìrà iṣẹ́ àwọn àti láyé ń bẹ. Ọmọ mo tún ayọ̀ alábìkẹ́ mi. Ọmọ gbìndín nínú aládàánsá kì í sáni wọ́n lè mọ́mọ́ tó bí ọlọ́run ọmọ gangan. Ọmọ olówó dùrú àti fẹ́pẹ́ ṣe eré. Ọmọ ṣùwọ̀ṣùwọ̀ là ń ṣòwò. Bọ̀rẹ́ gbà ṣòwò bí olè láàrin nílé bàmá tó bí ọlọ́run ọmọ gangan. Ọmọ Ìjẹ̀bú òde sáni bàbá tó bí ọlọ́run ọmọ. Ìjẹ̀bú láwọn mẹ́rin ní ìwà alágẹ̀mọ́ mẹ́rìnlélógún. Ọmọ mo ráyè mo roko. Ọmọ mo roko ẹyẹ tí ń fò lọ nílé bàbá rẹ̀. Ọmọ dúdú ló mọ̀ bẹ́ẹ̀ ṣe. Pupa tó mọ̀ bẹ́ẹ̀ ṣe kúkú sí nílé bàbá tó bí ọlọ́run. Ìjẹ̀bú tó jèrè ló tó fọkọ rẹ̀ jápé ńlá. Òṣègùn tó wọ gbogbo ara rí Ìjẹ̀bú ló kọ́kọ́ mẹ́gùn wọ́pọ̀ rẹ̀ mọ̀. Ọmọ olówó ìṣẹ̀báyé sẹ́nu ọ̀hún. Ìran bàbá rẹ̀ ní náwó dọ́là gbóyìnbó tó gbówó dé. Kó tó dówó tẹ̀rù tọmọ. Ọmọ Awùjalẹ̀ ọmọ báńtà. Ọmọ lóhun tó yìnbó nílé. Òyìnbó lówó Ìjẹ̀bú lówó. Òyìnbó láṣọ Ìjẹ̀bú láǹṣọ. Àwọn òyìnbó olóògùn Ìjẹ̀bú alárẹ̀ ibi owó gbẹ̀ǹsọ̀ sanilé bàbá tó bí ọlọ́run mọ́. Mo wálé kí ó látọ̀ ní dọ́là. Olúwa sọ lágbáyé bàbá mi. Tòórọ́ dára níwà ẹlẹ́yin tó àánú Afẹ́nifẹ́re rí aláàánú mi lárugẹ. Ọwọ́ rẹ̀ wá ní kọ̀ǹsálẹ̀ àpò láíláyé o. Ó ní fowó pin ìtàn láyé. Àpàdé sábúrò nídé bá wọ̀. Ó wá nírà kó bá lẹ́nu iṣẹ́. Ayé ní ìtàlẹ̀ kan sọ pé èèwọ̀ ni mistaken identity kò ní jẹ́ ti Olúwa ṣọlá. Ó jẹ́ nírántí ọjọ́ ìbí rẹ̀ kò mú sẹ́kún. Omijé gbóná kò ní tọ́jú rẹ̀ gbọ́ pòròpòrò. Ọdún ayọ̀ ló máa ń ṣe oníṣọdún ìbànújẹ́ lọ́la lọ́rọ̀. Happy birthday to you, do aṣọ lápẹ́ fún mi àrígẹ́. Màmá wọn boys olóríire ọmọ.
Ṣọlá bá ń bọ̀ wá ń ṣe gbogbo ọdún lẹ́yìn. Mrs. Mary mélòó la fẹ́ sọ nínú rẹ̀ tó lù wá sí. Ó mélòó la fẹ́ sọ nínú rẹ̀ tí Ọlọ́run ṣe. Orí rẹ̀ má pọ̀ ó máa ti yọrin òkú lọ. Mélòó lẹ fẹ́ rò àfi kẹ́ ẹ ṣá máa dúpẹ́. Olúwa Ṣọlá mi Àríkẹ́ àdé máa dúpẹ́. Mélòó lẹ fẹ́ rò àfi kẹ́ ẹ ṣá máa dúpẹ́. Happy birthday Olúwa Ṣọlá pé fún mi Mary Banjo Àríkẹ́ Adé ọmọ Ìjẹ̀bú alárẹ̀ adára níwà ẹlẹ́yinjú àánú. I say happy birthday to you o, àṣeṣe tún ṣe. Olúwaṣọlá pé ó èní lọ́jọ́ ìbí ẹ òkú àṣeyẹ ẹ̀mí aṣọ pọ̀ ẹ o Mary èní lọ́jọ́ ìbí ẹ òdẹ̀kú àṣeyẹ Àríkẹ́ o ẹ̀mí aṣọ pọ̀ ẹ o Abdulmalik aya Abdulmalik mi lókèlókè ló máa lọ ìgbọ́dún ọdún kan ní òdẹ̀kú àṣeyẹ òdìṣẹ́ ọdún èyí pàṣẹ èyí tó ń bọ̀ nínú ọlá nínú àlàáfíà rẹpẹtẹ Àríkẹ́ aya Abdulmalik mi ọlọ́run ṣe Àbíkẹ́ oní dáyámọ́ndì ó ní kí n máa kí ẹ dáadáa Àdùnní tap connection oníwàṣọpọ̀ ọdún lọ́lẹ̀ Elédùmarè mi kọ́lọ́ máa jó rágó kọ́lọ́ máa jó ṣiṣẹ́ kọ́lọ́ máa jó faragbá àrùwẹ̀ lọ́lọ́lọ́hún ọlọ́lá lóní tèmi lókèlókè ló máa lọ Yeye Bashorun Bobagunwa Akile Ijebu ọlọ́láṣá lóní tèmi ọmọ ọlọ́jọ́ ìbí ìgbọ́dún ọdún kan ní bọ́lọ́jọ́ ìbí o bá sọ pé ò ní dúpẹ́ àwa tá a mórè ọlọ́run ò ní dákẹ́ ló jẹ́ kábíkẹ́ oní diamond ó ní kí n máa kí ẹ Àdùnní tap connection ó láríkẹ́ o máa pẹ́ láyé Olúwaṣọlá pé lọ́dọọdún o kó o máa bí sí kó o máa rẹ̀ sí kó o máa rú sí ìbùkún ọlọ́run nínú ilé yẹ kọ́lọ́ máa jọ rógun ẹjọ́ ọlá ńlá ìbùkún Elédùmarè rẹpẹtẹ nínú ilé yẹ ẹ pé Àríkẹ́ o ẹ pé Àríkẹ́ o ẹ pé Àríkẹ́ o ẹ pé Àríkẹ́ o Olúwaṣọlá pé àwọn kọ́nà dá ẹ kí ló ń ṣe wọ́n ọdẹ ń sọ̀rọ̀ bí Elédùmarè kò dá àwọn kọ́nà dá ẹ kí ló ń ṣe wọ́n ọdẹ ń sọ̀rọ̀ bí Elédùmarè kò dá Olúwaṣọlá pé lónìí ẹ̀yin lẹ lọ pẹ́ o Ọlọ́run over the years mélòó ni kí n wí látìgbà tó ti bí mi ẹ̀yin lẹ lọ pẹ́ o Ọlọ́run over the years mélòó ni kí n rò ọdọọdún ní sápẹ́rù ọdọọdún làárọ̀ mọ́bì láàtẹ àkìbápẹ̀rẹ̀ gan yẹn lórí ìtẹ́ kókókó lárọ́ tálé Olúwaṣọlá pé ọdọọdún lókèlókè ló máa lọ kọ́ ló má jò fara gbàdúrà kọ́ ló má jò rágó. Àríkẹ́ máa gbọ́ ànígónógún ikú léwe o dandan Àríkẹ́ wá dàgbà wá darúgbó dandan gónógún ìpọ̀ ọdún jẹ́ o dandan Àríkẹ́ wá dàgbà wá darúgbó dandan ò lè bá ẹni ibẹ̀ yẹn mọ́ ò ti kúrò ní ibẹ̀ yẹn sẹ́ẹ̀ ọpẹ́ fọ́lọ́run tí ò fọ ọ̀tá ẹ lọ́rọ̀ sọ a ò lè bá ẹni ibẹ̀ yẹn mọ́
ọtí kúrò ní ibẹ̀ yẹn sẹ́. Wọn ò lè bá ẹni ibẹ̀ yẹn mọ́. Mary ọpẹ́ fọ́lọ́run tí ò fọ ọ̀tá ẹ lọ́sọ̀ ọtí kúrò ní ibẹ̀ yẹn sẹ́ torí máa gbọ́. Olúwaṣọlá pè mí olóríire ni. A ní kì í ṣe mi mọ̀ ọ́n ṣe ni, kì í ṣe agbára rẹ̀, kì í ṣe títóbi ẹ ló ṣe dá ẹ sí o. Sọ pé Olúwa ṣeun wá fẹlẹ́ yìí sí. Àyè ọpẹ́ yọ bílẹ̀ ayé tilẹ̀ lé koko, ọ̀rọ̀ rẹ ó padà já síre, ó padà já sáyọ̀ o. Olúwaṣọlá pé àánú ló mú ẹ ò lọ́wọ́ dání débi ìṣe rere. Aya Abdulmalik Yeye Bashorun Bobagunwa Akile Ijebu olóríire yé lónìí tèmi. Kí ló gbé fọ́lọ́hun tó fi dá ẹ lọ́lá? Kí ló gbé fọ́lọ́hun tó fi dá ẹ lọ́lá? Àríkẹ́ tó ṣe indomie fọ́lọ́hun ni, ṣó ṣe spaghetti fọ́lọ́hun ni, ṣó ṣe macaroni fọ́lọ́hun ni. Àríkẹ́ ṣó ṣe indomie fọ́lọ́hun ni. lọ́lọ́jọ́ bí iwájú rẹ ni o àbẹ́ẹ̀mú jójó gbẹ̀dì happy birthday to you ma. Olúwaṣọlá pé aya Malik mọ́mí àwọn bọ́ìsì ọmọ wọn níjẹ̀bú òde ajagbalúra alágẹmọ mẹ́rìndínlógún alágẹmọ òfin yọ̀wọ̀yọ̀wọ̀ ẹdìyẹ bàlókùn ara òrokùn ara òrẹ́dìyẹ àfijú ìjẹ̀bú etí náwó ṣẹ̀ǹbáyé kòwó òyìnbó ráadé kòwó òyìnbó dé tán ṣòwò ìjẹ̀bú tún pọ̀ sí rọ́fin fọ kékeré ìjẹ̀bú owó àgbà ìjẹ̀bú owó ni ọkùnrin ìjẹ̀bú owó obìnrin ìjẹ̀bú owó pàápàá ni ẹ̀rín ráfijú ìjẹ̀bú èèfànà rẹ̀ jápènà kó bá wù jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní kó tún wù jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní kó wù jẹ̀bú afẹ́ni ẹni èkú àfidaṣọ́ra lágẹmọ ọmọ ẹlẹ́dìyẹ ògògò màgà ọmọ aládé ìwúre ìró òṣèlú ọdún wèé ẹnì jáṣe mọ́ wàá ṣe lúgbàlúgbà ọdún náyé náà yéé dáa ojú rẹ̀ ní fọ́ etí rẹ̀ ní di àgbọ̀n rẹ̀ ní wàlù wẹ́ni rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ nàgbára ọlọ́run Yeye Bashorun ẹgbẹ́ Bobagunwa ọmọọba Akile Ìjẹ̀bú ọmọ bíbí re ìyẹn mà ṣe fowó rà o wẹ́ni yọbọ bí òrìnú òrùn ẹni rẹ̀ wẹ́ni dààmú wẹ́ni fòró ìwọ́rẹ́ máa kéré òyìnbó bò wálé wẹ́ni jùnúrájò wọ́n mú roku ẹlẹ́nà ọbàjọ́ wẹ́ni jùnúrájò nàgbára ọlọ́run happy birthday to you ma, longest life and prosperity. Ìgbà ọdún ìṣẹ́jú kan pọ́ndọ́rán ni iṣẹ́ mi dédé iṣẹ́ o ṣẹ̀kẹ̀rẹ̀ òun rèmi ṣàtọ́kùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ léèrán mi níṣẹ́ rí mò ń jẹun ọwọ́ yìí iye rẹ̀ dáadáa ni iye rẹ̀ ni o rèéfọ́ kí n kí ẹ alẹ́ ajá àrùkàyà Táíwò ọba ìyá ẹgbẹ́ gbogbo Bobagunwa ọmọọba Akile Ìjẹ̀bú parapata òun rèéfọ́ kí n kí ẹ yé mi òun ti rí ẹnu ọdún yìí òun àtúrí ẹnu gbàmúrẹ̀ ikí ń ṣàdúrà rẹ̀ lédè Ṣáínà tẹ̀wọ́ rẹ̀ járe yé mi Olúwaṣọlá pé tẹ̀wọ́ rẹ̀ aya Malik ṣíntìmtòyọ̀ ńlá ntàntìmtò ṣíntìmtò àṣíntìmtòyọ̀ ṣíntìmtòyọ̀ ńlá ṣíntìmtàdà ìtumọ̀ Ṣáínà ni mo sọ ẹ̀rí fọ ọdọọdún rámúròrógbó ọdọọdún rámúráwùsá ọdọọdún rámúrámọ́bìnrin orí àtẹ àti rí ẹnu ọdún yìí Olúwaṣọlá pé àtúrí ẹnu gbàmúrẹ̀ nàgbára ọlọ́run happy birthday to you, longest life and prosperity. Ìgbà ọdún ìṣẹ́jú kan pọ́ndọ́rán ni o. Happy birthday to an amazing woman, Olúwaṣọlá pé fún mi Mary Banjo. Ọmọ wọn ní Ìjẹ̀bú Òde, aya Malik, mọ́mí àwọn boys, ọmọ kan bíi 1 trillion. You are truly a treasure. Very sweet soul, deserving of all the best life could offer. Happy birthday, Yeye Bashorun, Egbe Bobagunwa, Omo-Oba Akile Ijebu. Congratulations from Yeye Fesogboyi Omoshewa Green. Today, we celebrate a radiant soul, Olúwaṣọlá Fúnmi Mary Banjo, a gem to behold from Ijebu Ode's rich heritage. Aya Malik, mọ́mí àwọn boys. Happy birthday, Yeye Bashorun, Egbe Bobagunwa, Omo-Oba Akile Ijebu. Congratulations on your day. May it be filled with laughter and joy all the way. From Financial Secretary Tebitope Ogunubi.